Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ọmọ Olosho ẹgbọ́n náà ti gbọ́rọ̀ orúkọ bẹ́ẹ̀ rí gbogbo ẹni tó ń gbọ́ mi pátá. Orúkọ wọn jọ tọkọ àwọn mọ́ mi àgbà àmọ́ iṣẹ́ wọn yapa síra wọn. Àwọn ò lè wọlé láì sílẹ̀kùn wọn ò sì lè jẹ̀dọ̀ èèyàn láìbì. Ọmọ Olosho ọ̀dájú ọmọ ẹgbẹ́ àbíkú wọn ò rí tìyárò. Bẹ́ẹ̀ ni wọn ò rò kí wọ́n sanjọ́ oore fún bàbá wọn ibi ó bá lè já sí ajá sí ní kànnàkànnà já tó ń tògù ọmọ ẹran lásán. Hello guys, I've got the latest gist update for you concerning these Runs girls. They call them Olosho, popularly called Olosho. There's a man now. In fact, I don't know how to describe it. I don't know what to call the man. He's just giving them back to back their Orikis. Do you know what they call Oriki? Like appellation. Is it even appellation? I don't even know what to call it. But the man was just giving them back to back the names, and as he was just calling out the names, giving them different kind of names, qualifying them with different adjectives and with all different adjectives. In fact, it just matched their body. Guys, I don't need to tell you, I don't need to talk much. Just listen to this, watch this video and see what I'm talking about. In fact, please go and watch. Don't let me say much. Don't let me say anything again. Go and watch it and see what I'm talking about. Runs girls called Olosho, so they now have Orikis. You can go and watch it. Enjoy it, guys, but don't laugh too much. When you want to watch it, don't eat pepper something so that the pepper will not be coming out from your nose. Go and watch, guys. Kò dìgbà tó bá mẹ́ni tó fẹ́ tẹ̀ wọ́n lájẹ̀ kí wọ́n tó mórí wọnú àgò bíi tadìyẹ. Bó já sílé alápàdánù wọn apin lápá nìtàn. Àìmọye irú wọn tí wọ́n ti mórí wọn gúnṣẹ́. Ẹni tán ò mọ̀ rí tó ń gbé wọn relé àìmọ̀ rí. Ẹran ètùtù ọ̀la fáwọn tán ń wówó lọ́nà kọ́nà. Ọmọ Olosho orúkọ àmúròde fún gbogbo ọmọ aláṣẹ́wó ni. Àwọn ní tìmùtìmù àyálò tí ò sẹ́ni tó jẹ́ kọ̀ fún tó bá ṣe tán oorun atura. Ẹnikẹ́ni tó bá ti ní sẹ́ńjì díẹ̀ iṣẹ́ yá ni. Mọ̀nítà sẹ́rẹ́bọ̀ hàn báàbọ̀ grandi. Omidan ẹlẹ́yinjú àánú táyé bí igbó tútù dànù. Akánáwọlé dì bébí ẹ dákun ẹ mọ́tẹ́ jẹ́lẹ̀ ó mọ́tẹ́ ẹ wá mọ́ rẹ léyìn. Arúgbó ọjọ́ lọ́wọ́ ọ̀sán tí ìwọ sọ bébì lóru. Ẹni bá gbé lọ́wọ́ alẹ́ gbé garawa. Àǹtí onípákéjì ọ̀gànjọ́ tí gbẹ́gbé ọmọ rẹ̀ lé gbá àyà. Àwọn lọ́kadà fìjókòó bẹ̀bẹ̀rẹ̀ tí gbé ní rìn láì lo epo. Public dustbin fọ́pọ̀ èrò. Economy lady aláṣọ ọ̀pá kan ti sí aláṣọ mọ́ńbé bí aṣọ eṣinṣin. Òkìrì kàdákù gbàmísẹ̀ ẹlẹ́sọ tí òde gbá ìyàjẹ́ ń kó okú omidan tí tọjọ́ iwájú sínú ogun. Àpamọ́wọ́ àìsàn tó ní kálukú dá tiẹ̀ síbẹ̀. Ọkùnrin 12 ò tó fúnṣẹ́ bó bá ti fojú kan pẹpẹ súùbù. Yóò ṣeré ẹṣin kútùpà ẹṣin dondo ẹnu ní dé ìbàdí sì ń gbé omidan àgbésọ́ọ̀lẹ̀ tí ó jìyà gbẹ̀yìn. Àwọn òbí ṣe bó ń bẹ ní sùkúù akúdùnú fojú pópó ṣe léeṣẹ́. Bó bá ìrákọ̀ràn mọ́ bí ìgbídé club house anáwó sóúnjẹ olówó iyebíye bí ti ń náwó sí pizza bẹ́ẹ̀ ni ó mọ̀ náwó sí tẹ ẹran aṣọwọ́ gánágáná lórí oúnjẹ bí ẹni tó rí tajé ṣe ajẹpákí lásán tó náwó sí ṣíkì màsáwà fagídí rárẹ̀ tẹnu ti jù sínú ìdè. Ìpàdé dórí pátú orin ewì yìí ẹ máa rí mi wò bí ìran